Oríṣi ojú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ènìyàn fi ń wo ohun tí ó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Irú ojú tí wọ́n bá sì fi wò ó ni yóò ṣe sábàbí irú etí tí wọ́n ò fi máa gbọ́ àlàyé ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń ṣe nípa ohun tí ó ń lọ ní àgbáyé. Ẹ gbìyànjú kí ẹ wo fọ́nrán yìí dé òpin kí ẹ lè mọ àwọn oríṣi ojú mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn ènìyàn fi ń wo ọ̀rọ̀ tó ń lọ lágbàáyé. Ikú ń dẹ dẹ̀dẹ̀, dẹ̀dẹ̀ ń dẹkú, Trump ń dẹ Iran, Iran náà ń dẹ Trump. Ọ̀rọ̀ náà ti wá dayò ọlọ́pọ́n, wọ́n wá jọ ń tà á síra wọn. Báyìí ẹ jẹ́ kí a wá wo ohun tí ó ń lọ ibi tí ayé gbé dúró lórí ọ̀rọ̀ ogun tí ó ń ṣẹlẹ̀ ní àárín Amẹ́ríkà òun Ísírẹ́lì pẹ̀lú Iran. Ṣé ẹ ò gbàgbé pé a ní Iran ti yarí pátá pé òun ò ní ṣí Strait of Hormuz mọ́? Kí sì ni ìdí? Ìdí ni wípé nínú àjọmọ̀ wọn tàbí kí a sọ pé nínú àdéhùn jogun omi tí wọ́n ṣe òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Iran ò fọwọ́ sí ó ní Amẹ́ríkà yẹn Trump ń padà lọ ń ṣe lẹ́yìn, àti wípé ohun tí wọ́n jọ ṣe àdéhùn lórí ẹ̀ Trump padà da àdéhùn náà nítorí pé kò kó àwọn ọmọ ogun tó fi dí ọ̀nà tó wọ inú Hormuz lọ, kò kó wọn kúrò. Ó sì ń sọ fún àwọn èèyàn káàkiri àgbáyé pé Iran ti fún òun ní agbára láti máa jẹ gàba lórí Strait of Hormuz ní èyí tí kò rí bẹ́ẹ̀. Eléyìí ṣe sábàbí kí gbogbo àwọn ará Iran kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa béèrè ìbéèrè lọ́wọ́ àwọn adarí wọn pé báwo ló ti jẹ́, nígbà wo ló wá di wípé ẹ tún wá fẹ́ sọ wá di ẹrú Amẹ́ríkà padà tí ẹ fi ní kí Trump wá jẹ gàba lórí Strait of Hormuz. Eléyìí ló mú kí àwọn olórí Iran padà wá lọ ti Hormuz. Tí ẹ ò bá gbàgbé, a sọ nínú àwọn fọ́nrán wa tó kọjá wípé Iran mọ̀ dáná yá àwọn ọkọ̀ ìképo bíi méjì mẹ́ta kan tí méjì nínú rẹ̀ sì jẹ́ títí ilẹ̀ India. Lẹ́nu àná yìí ni a tún gbọ́ pé Amẹ́ríkà ti gba ọkọ̀ omi Iran kan tóun tèrònú ẹ̀ ní Amẹ́ríkà gbà. Kí ló wá dé? Síbẹ̀síbẹ̀ náà Trump sì ń bẹ̀bẹ̀ káàkiri pé kí Iran wá bá wọn jókòó láti jọ dúnàdúrà láti jọ jomitoro ọ̀rọ̀ lórí jogun omi. Lórí eléyìí Iran ti yarí pé òun ò jókòó pẹ̀lú ọlọ̀tẹ̀, òun ò jókòó pẹ̀lú aláburú ẹ̀dá kankan, àyàfi tí Amẹ́ríkà bá lè fi ọkọ̀ omi àwọn tí wọ́n gbà tóun tèrò kí wọ́n fi ilẹ̀ náà káwọn tiẹ̀ tó wá rójú pé bóyá àwọn fẹ́ bá wọn jókòó àbáwọn ò ní bá wọn jókòó. Trump ń sọ pé ìmáa jókòó jogun omi pẹ̀lú Iran ohun tó dájú ni pé yóò bí àlàáfíà fún Ísírẹ́lì, yóò bí àlàáfíà fún gbogbo àwọn ìlú tó wà ní Middle East ìyẹn